kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Olúwàbùkọ́lá aya kó tẹ́mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo ìyìn àti ọlá forúkọ yín, a gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún ojú rere, àánú, oore ọ̀fẹ́ tí ẹ̀yin Olúwa fún wa wà láyé, mú wa wà láàyè. A dúpẹ́ fún ìlera pípé, a dúpẹ́ fún àlàáfíà àti ìyè funfun wa tí kì í ṣe bí ayé ti ń fi fúnni tí wọ́n ń gbà á padà. A dúpẹ́ àánú yín lórí ayé wa, ẹ gbọpẹ́ wa. A dúpẹ́ fún ojú rere yín tí ò wọ́pọ̀, ẹ gbà ìyìn wa. A dúpẹ́ nítorí pé kò fìgbà kan fi wá sílẹ̀, ẹ̀ ń jẹ́ èmi nínú ayé wa. Ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbé yẹ̀wò lẹ́ni tó bá ń gbé tí ọ̀tún wa wọlé kó má gbà tòsì jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò Kò Sí Mìmí Lénìí o? Lórí ètò Kò Sí Mìmí Lénìí, ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí ni àjòjì obìnrin, obìnrin àjòjì, àjòjì obìnrin, obìnrin àjòjì, obìnrin àjòjì. A ó mú bíbélì kíkà wa nínú ìwé òwe orí ìkarùn-ún. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ dé ẹsẹ̀ ìkẹwàá. Ó ṣeé ṣe ká má kà débẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti máa kà lọ. Ọmọ mi, fiyè sí ọgbọ́n mi, kí o sì dẹ́tí rẹ sí òye mi. Má ṣe pa ìrònú rẹ mọ́, àti kí ètè rẹ kí ó lè máa pa ìmọ̀ mi mọ́. Nítorí tí ètè àwọn àjèjì obìnrin a máa kan bí oyin, ẹnu rẹ̀ sì kúnná ju òróró lọ, ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ korò bí ìdápa, ó sì mú bí idà olójú méjì. Ẹsẹ̀ rẹ̀ ń sọ̀kalẹ̀ lọ sínú ikú, ìrìn ẹsẹ̀ rẹ̀ dé ipò òkú. Kí ìwọ má bàa já ipa ọ̀nà ìyè, kí ìwọ má bàa já ipa ọ̀nà ìyè, kí ọ̀nà rẹ má sì fì sín sọ́hùn, òun kò sì mọ̀. Jẹ́ gbọ́ tèmi nísinsìnyí, ẹ̀yin ọmọ, kí ẹ má ṣe yà kúrò ní ọ̀rọ̀ ẹnu mi. Takété kúrò lọ́dọ̀ rẹ̀, má sì ṣe súnmọ́ etí ilé rẹ̀, kí ìwọ kí ó má bàa fi ọlá rẹ fún ẹlòmíràn àti ọdún rẹ fún ẹni ìkà, kí o má bàa fi ọrọ̀ rẹ fún àjèjì ènìyàn, kí èrè iṣẹ́ ọwọ́ rẹ kí ó má bàa wà ní ilé àlejò. Ìwọ a sì máa káàánú ní ìkẹyìn rẹ̀, nígbà tí ẹran ara rẹ àti ara rẹ bá parun. Ìwọ a sì wí pé, èmi a ti ṣe kórìíra ẹ̀kọ́ tó, tí àyà mi kò sì gan ìbáwí. Ẹ jẹ́ n dúró níbẹ̀ yẹn, mo ti kọjá ẹsẹ̀ ìkẹsàn-án, ẹsẹ̀ ìkejìlá ni mo ti dúró yẹn. Àjèjì obìnrin, àjèjì obìnrin. Ó ní orin kan tí Òjó Adé kọ, bàbá Òjó Adé kọrin yẹn, ìgbà yẹn a ṣì wà ní kékeré. Ó sọ wípé, màmá mi ò kí ẹ gbọ́, bọ̀dá mi ò kí ọ gbọ́, kábí wa gbọ́rọ̀ rẹ gba kágbèrè mọ́ bá ti ẹ̀jẹ̀ kan lẹ̀. Bọ̀dá mi ò kí ọ gbọ́, sísá mi ò kí ọ gbọ́, kábí wa gbọ́rọ̀ rẹ gba kíwà rẹ mọ́ bá ti ẹ̀jẹ̀ kan lẹ̀. Kábí wa gbọ́rọ̀ rẹ gba kágbèrè mọ́ bá ti ẹ̀jẹ̀ kan lẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa àjèjì obìnrin, à ń sọ̀rọ̀ nípa àgbèrè. Àgbèrè ni ẹni tó bá ti fi ìyàwó ẹ̀ sílẹ̀ tó lọ bá ìyàwó oníyàwó, àbí tó lọ bá ẹni tí òun ṣe ìyàwó ẹ̀, tó lọ bá side chicks. Àgbèrè ni o. Àjèjì obìnrin ló lọ fẹ́, nítorí ó ti fi aya ìgbà èwe rẹ̀ ó ti fi sílẹ̀. Ó yá, ẹ jẹ́ ká wá máa mú bíbélì yẹn ní ẹsẹẹsẹ, ní sísẹ̀ntẹ̀lé, lẹ́sẹlẹ́sẹ. Ó ní nítorí ètè àwọn àjòjì obìnrin a máa kan bí oyin, ètè wọn a máa kan bí oyin, ẹnu wọn sì kúnná ju òróró lọ. Jẹ́ n ṣàlàyé yẹn. Bọ̀dá alágbájá, ẹ̀yin lẹ dùn báyìí. Lẹ́yìn yín kò sẹ́lòmíì. Ẹ wo bọ̀dá alágbájá, ọmọ nìyẹn, ọmọ tó ṣan, ọmọ tó dúró, bọ̀bọ̀ tó ń wẹ̀ lókè, táwọn pàdí ń yọṣẹ, ó ní tèmi ni ó gbà, tèmi ni ó mú. Àjèjì obìnrin nìyẹn o, ló ń sa ẹni ẹlẹ́ni, ló ń sa ọkọ ọlọ́kọ o. Ẹni tí ò bá rí yín kò rí èèyàn, ọmọ nàmọ palẹ̀ yín, ó ń sa àjèjì ọkùnrin, obìnrin nìyẹn. Ẹnu ẹ̀ ń dùn, àwọn ẹlẹ́nu dúdùn, ẹnu ẹ̀ dùn, ẹnu ẹ̀ kan,
ó kan bí oyin ó kúnná ju òróró lọ. Bọ̀dá alágbájá ayé ń ṣerú ẹ̀, ẹ gbádùn ara yín, ẹ rí wa báyìí, ẹ rí wájú, ẹ rẹ́yìn. Àwa tó jẹ́ pé àwa ọmọ elépo làwa, àwa ti túgò wa fọ̀. Àjèjì obìnrin ló ń sọ bẹ́ẹ̀ sí ọkọ ọlọ́kọ. Ìwọ náà tètè ya asá tó bá ti rírò àwọn èèyàn bẹ́ẹ̀. Bí ìyàwó Pọ́tífà ṣe ń ṣe sí Jósẹ́fù nìyẹn. Jósẹ́fù òòrè èèyàn ni, òòrí wa ni, òòrè MFM, òòrí Redeem, òòrí nǹkan kan, ẹni tí ò rí wa kò rí nkẹ̀kẹ̀. Bó ṣe ń sọ fún Jósẹ́fù nìyẹn. Tí Jósẹ́fù tètè ṣe kí ni tó pìkì rèsì. Ìwọ náà má jẹ́ ọ́n bá tiẹ̀ jẹ́, má jẹ́ kájòjì obìnrin bá tiẹ̀ jẹ́. Tètè sá kúrò lọ́dọ̀ wọn. Àjàjà àwọn ìyá ń dá gbé. Ìwọ náà má ṣe bàbá ń yọ́ wá sọ́dọ̀ àwọn ìyá ń dá gbé. Ètè wọn, ahọ́n wọn, ó mú ju òróró lọ. Jẹ́ n tún tẹ̀síwájú. Tó o bá wá wọlé tọ̀ wọ́n lọ, tó o sọ pé àǹfààní àdúgbò àjọ máa la ni ní lálàńlá tí ìwọ náà sì lọ lálàkùlà. Ìgbẹ̀yìn ẹ̀ ó ṣe kí ni? Bíbélì sọ pé ìgbẹ̀yìn ẹ̀ korò bí idà pa. Ó korò bí idà pa, ó sì mú bí idà olójú méjì. Idà olójú méjì. Mo wo eré ìtàgé kan. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn obìnrin kan wà tó jẹ́ wípé wọ́n máa ń sanwó fún àwọn ọ̀dọ́langba láti máa bá wọn ní àjọṣepọ̀. Ṣé o rò wípé ọ̀bọ́gọ̀ ni? Kò sọ́bọ̀ ń dànrè. Gbogbo ọ̀bọ ìdànrè ló ti gbọ́n, ló ti yára wọn brain. Oblongata medullata àti ń ṣiṣẹ́ dáadáa. Sáyẹ́ǹsì ló, àwọn sáyẹ́ǹsì ló máa sọ bẹ́ẹ̀. Wọ́n á ní oblongata medulla. Oblongata medulla àwọn ọ̀bọ ìdànrè ó ti ń ṣiṣẹ́ dáadáa. Ṣé o rí àwọn obìnrin tí wọ́n ń sanwó fún ọkùnrin láti bá wọn lájọṣepọ̀? Ó ní nǹkan tó ń rí ń bẹ̀ ni o. Wọ́n ti gbògo ọjọ́ ọ̀la lọ. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n ti jí kòròfo, kò sí nkẹ́kẹ́, ògo ti lọ, ògo ti fò lọ, wọ́n ti gbògo lọ lára wọn. Má jẹ́ wọ́n gbògo rẹ lọ. Kò ń ṣe àwọn obìnrin ìyá ń dágbé nìkan ni mò ń sọ. Even àwọn sísí mi wà tó jẹ́ pé ibi tí wọ́n ti wá ó ní agbára. Àwọn tó wá láti ìsàlẹ̀ odò, láti ìsàlẹ̀ omi. Mo sọ lórí ètò kò sí mi rí pé olùṣọ́ àgùntàn kan ṣe deliverance. Ọmọbìnrin kan bá dáhùn pé gbogbo àwọn ọkùnrin tó ti bóun lò pọ̀ lòun ti gba ògo wọn. Nígbà tó jẹ́ wípé ògo àwa obìnrin ó wà ní agbárí wa, níbi irun orí wa bí. Bíbélì gan jẹ́ kó yé wa wípé irun orí ni ògo obìnrin. Ṣùgbọ́n ògo àwọn ọkùnrin ó wà nínú àtọ̀ wọn, nínú sperm wọn ni ògo wọn wà. Ọ̀pọ̀ àwọn ọkùnrin ló jẹ́ wípé nígbà tí wọ́n ti bá obìnrin àjòjì ní àjọṣepọ̀, sperm wọn náà ti gbà, náà ti gbé lọ sínú odò. Nínú odò yẹn ni wọ́n ti ń lo sperm wọn láti control life wọn. Nítorí pé àjọṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú ọmọ omi, pẹ̀lú obìnrin àjòjì, ohun tó jẹ́ ògo wọn tó wà lára wọn, sperm wọn yẹn ni wọ́n fi ń control ayé wọn. Ìrírí ni o. Nítorí pé àwọn agbára yìí, àwọn ọmọ omi yìí tó bá ń confess, nínú nǹkan tó ń confess náà ló ti máa róòtọ́ ọ̀rọ̀. Wọ́n sọ wípé àwọn ti bá àwọn ọkùnrin míì lápasáyé pé wọn lè rógo lò. Kò sógo mọ́ nítorí pé wọ́n ti fògo tàfàlà. Wọ́n ti jambla, wọ́n ti jayé wíwí o. Ṣòro ọmọ yẹn ò tí ì débẹ̀, mo ti tọ́ wò. Èmi ti taste ẹ̀, mo sì mọ̀ bó ṣe rí. Ọmọ yẹn dùn. Àwọn ọkùnrin ló ń sọ bẹ́ẹ̀ nítorí pé ó gbé àjòjì obìnrin. Ọmọ yẹn dùn, ọmọ yẹn le, ọmọ yẹn mèrè ṣe. Ẹkún ọjọ́ alẹ́ àjèjì obìnrin sá fún nítorí ìgbẹ̀yìn rẹ̀ ó korò bí ìdápa. Àwọn àìmọye ọkùnrin ló wà láyé tó jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó fi ṣe ògo náà ti gbà lọ. Kò sógo mọ́, kòròfo ni. Empty barrel ló máa ń pariwo nítorí pé wọ́n ti sọ ògo nù ni wọ́n ṣe ń pariwo. Empty barrel ló máa ń pariwo. Wọ́n ti sọ ògo nù. Obìnrin àjòjì ti gbògo lọ. Má jẹ́ kó obìnrin àjòjì gba ògo rẹ lọ jọ̀ọ́. Má jẹ́ kó gba ògo rẹ lọ. Wonderful and it's bright, you will get there. Your future is bright, you will get there. In Jesus Christ's name, you will get there. Dídán ní ológo ìwọ yóò débẹ̀. Ọjọ́ ọ̀la rẹ̀ ìwọ yóò débẹ̀. Lórúkọ Jésù ìwọ yóò débẹ̀. Ó rí ayé Jósẹ́fù ni nígbà tó tilẹ̀ dàbí pó tán fún,
tó ń ṣerú tí ìyàwó Pọ́tífà jáde sí ó ní rárá ọjọ́ ọ̀la mi, orin yẹn ló ń kọ pé ọjọ́ ọ̀la mi lógo, mi ìgbọ́dọ̀ ta ògo ọjọ́ ọ̀la mi ìgbọ́dọ̀ ta dànù lẹ́ni, kò dẹ̀ ta, ó yà farabalẹ̀ ó sì rógo yẹn lò. Tó bá jẹ́ wípé ó ti gba obìnrin àjòjì ìyàwó Pọ́tífà láyè tóun náà ti sọ pé àwa là ń ṣiṣẹ́ ìyàwó ọ̀gá, àwa la wà ń bẹ̀, àwa là ń ṣiṣẹ́ ìyàwó ọ̀gá, yálùmọ́ àdùmádẹ́ẹ̀kẹ́ tó ti ń fi yẹn ògo ti lọ. Ṣùgbọ́n ẹ wo nítorí ó para ẹ̀ mọ́ ó rógolo ẹ má jẹ́ aṣọ ògo nu. Àjòjì obìnrin máa ń gbé ògo lọ, ó máa ń gbé ògo lọ. Ó sọ wípé ẹsẹ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lọ sínú ikú. Àti rí àwọn tó lọ báyàwó oníyàwó sùn tó jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n lù mágùn, wọ́n ta tẹrù ń pa. Ó sọ̀kalẹ̀ lọ sínú ikú àbí kò sọ̀kalẹ̀ sọ nínú ikú? Nǹkan tí Bíbélì sọ nìyẹn. Ìrìn ẹsẹ̀ rẹ̀ dàpọ̀ mọ́ ipò òkú àwọn tó lọ bá ìyàwó oníyàwó sùn tán ká wọn mọ́bẹ̀ tó lù wọ́n lóògùn. Kí ló máa tẹ̀yìn ẹ̀ wá? Ikú. Ó lọ síbi ikú àbí kò lọ síbi ikú? Ẹni tí ò lù mágùn, ẹni tó bá kó jèrí àbí ó kó sáíkóló ẹ bá parí ẹ̀ tó kó àrùn kògbóògùn tó kó oríṣiríṣi tó ṣe ra ẹ̀ àbí ò ṣe ra ẹ̀. Mo tún wá rántí orin Òjó Adé kan ẹ jẹ́ n kọrin yẹn. Ó sọ pé ń gbọ́ ọ níyàwó sílé òtún mi relé àlè kí ọba rọ̀ràn ti bẹ̀ ẹjọ́ oyè sí èrè ẹjọ́ ara rẹ̀ ni mẹ́ra bá tára mi ti mẹ́mọ̀ra gbóògùn ti rà mí. ń gbọ́ ọ níyàwó ilé òtún mi relé àlè òtún mi relé aṣẹ́wó kí ọba rọ̀ràn ti bẹ̀ ẹjọ́ oyè sí èrè. Ẹni tó níyàwó lé tó tún wájòjì obìnrin lọ, ìwọ fúnra ẹ ló ń tọ́ná wá wàhálà. Wo nǹkan tí Bíbélì yẹn sọ, mo fẹ́ ká jókòó káàkà ìwé òwe yẹn. Ó kún rẹ́rẹ́. Ó ní ẹsẹ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lọ sínú ikú, ìní ẹsẹ̀ rẹ̀ lọ sí ipò òkú kí ìwọ kí ó má bàa já ipa ọ̀nà ìyè. Ipa ọ̀nà rẹ̀ a sì máa yí sọ́yìn sọ́hùn, òun kò sì mọ̀. Frustration á mú wàhálà bá inú ayé ẹni yẹn á máa lọ sókè sódò, kò ní mọ nǹkan tó kọ̀ sí wàhálà sínú ayé òun. Á ṣàrí pé òun lé òun ò bá, òun wá òun ò rí, òun gbìyànjú ọwọ́ òun ò tó nítorí pé wọ́n ti gbògo lọ sí sábẹ́ odò, wọ́n ti ń control ẹ lábẹ́ odò. Nígbà tó ti lọ bá obìnrin àjòjì tó ti lọ bá ṣe, ó ti gbègo lọ, wọ́n ti fògo pamọ́ sábẹ́ odò, ó náà fi ń control ẹ. Wàá rógo lò mọ́, ògo ò farahàn mọ́. Wàá máa gbìyànjú, wàá ṣiṣẹ́ bí erin òní, wàá máa jẹ̀jẹ̀ ìlérí. Ìmíì nínú àwa tá a pera wa ní kìrìsìtẹ́nì, ìgbé ayé tá a gbé nígbà tá a wà lọ́dọ̀ ó sì ń affect wa di èní nítorí ayé tá a ti jẹ, ayé tá a ti jambla. Ọ̀pọ̀ nínú àwa tó jẹ́ kìrìsìtẹ́nì, àwa tá a ti sẹ́yún nígbà tá a wà nínú ayé tá a ti wá gba Kristi lénìí sìn. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run síjú àánú wo ọ̀pọ̀lọpọ̀, wọ́n rọ́ ọmọ bí, ọ̀pọ̀lọpọ̀ ò rí ọmọ bí. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn á máa jẹ́ wípé nǹkan tí mo ṣe ń gbà yẹn ni. Ṣùgbọ́n Bíbélì sọ pé pẹ̀lú ìgbà ìmọ̀ ni Ọlọ́run ti fojú fò dá. Ṣùgbọ́n ó sọ pé bí gbogbo àwọn èèyàn bá fọwọ́sowọ́pọ̀, tí gbogbo ayé fọwọ́sowọ́pọ̀, ẹlẹ́ṣẹ̀ kò ní ṣe kí ni, kò ní lọ láì jìyà. Ó bẹ́tà kó má kó ara ẹ̀ sínú wàhálà tó máa mú ìdààmú wá fún ẹ lọ́jọ́ iwájú. Àjèjì obìnrin ìṣòro ńlá ni o, ìṣòro burúkú ni, ègún burúkú ni, wàhálà burúkú ló máa ń fà sínú ayé ènìyàn. Wàhálà burúkú ló máa ń fà sínú ayé ènìyàn. Ta kété kúrò lọ́dọ̀ rẹ̀, má sì ṣe súnmọ́ etí ilẹ̀kùn rẹ̀. Ẹsẹ̀ 9 nìyẹn. Má súnmọ́ etí ilẹ̀kùn rẹ̀ o, kí ìwọ kí ó má bàa fi ọlá rẹ fún ẹlòmíràn, nítorí ọlá rẹ, ògo rẹ á gbà á lò, á máa fi sara rin dín, àti ohun rẹ fún ènìyàn ìkà, ẹni tó gbògo ọmọ ọlọ́mọ, àwọn young boys tó ń ba aláṣepọ̀ tó ń kó spam wọn, tá fi toilet roll, tá fi handkerchief nù, tá lọ fi ṣoògùn. Ṣé ẹ mọ̀ pé ìkà ènìyàn ni? Kí o má bàa fi ọwọ́ rẹ fún, kí o má bàa fi ọrọ̀ rẹ, ohun tó yẹ kó o fi jọ lọ́rọ̀ láyé, kó o fi jẹ́ ènìyàn láyé, kó o má bàa tàfàlà ìdànù lọ fún ẹlòmíì. Kí èrè iṣẹ́ ọwọ́ rẹ kí ó má bàa di ti àjòjì ènìyàn ẹlòmíì, kó má jẹ èrè iṣẹ́ ọwọ́ ẹ. Gbogbo nǹkan tó dààmú wá, ògo tó gbé wá sílé ayé, àṣeyọrí tó gbé wá sílé ayé tó yẹ kó o ṣe, kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣe ẹ ṣe, kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣe ọwọ́ rẹ, kẹ́ni ẹlẹ́ni má bàa jẹ ògo rẹ mọ́ ògo, kán má bàa lò ẹ mọ́ gbà, kán má lo ayé rẹ mọ́ gbà, kán má lò ọ mọ́ gbà. Kíyèsí àjèjì obìnrin, ṣọ́ra fún wọn.
ìwà sì káàánú ní ìkẹyìn wàá máa rò pé kí ni mo ṣe léyìí o ǹbámọ̀ ǹbá ṣe o ǹbámọ̀ ìbá má ṣe o mo ṣe tán ó dáa pọn wàá máa kérora ní ìkẹyìn nígbà tí ẹran ara rẹ bá parun bóyá ṣe ló ní HIV ó jẹ́ kí n rántí ìgbà yá ṣì wà kékeré àǹtí yẹn má jẹ́ ń dárúkọ ẹ̀ àǹtí yẹn máa ń jambla àwọn tó ń jayé ni àwa la wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn oríṣiríṣi làwa ń gbé àwa fi ń gba star ni àwa fi ń ṣe kinní kan ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àǹtí ní HIV o ńgbà tó wá ní HIV tó wá admit ẹ̀ hospital lórí hospital bed ni dókítà wá sọ fún ìyá ẹ̀ pé bó ṣe wà yìí o ó ti wà ní critical stage pé critical stage ó dẹ̀ wà yìí tí ó bá ti lè ní diarrhea pé ó parí kò sí solution ṣùgbọ́n tọ́nà bá ṣe tí ò bá tí ní diarrhea oògùn táwọn bá ń fún á sì máa ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe ló dàbí pé dókítà ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe rí tí dókítà sọ̀rọ̀ yẹn tán làǹtí bá ń gbọ̀ngbẹ́ gburu ló ń yàgbẹ́ gbàrà ìgbẹ́ gbàrà lórí hospital bed náà ra ìyá ẹ̀ bá sáré lọ ra tetracycline flagyl ló ń kó sí lẹ́nu kò rán ibẹ̀ yẹn nàǹtí yẹn bá lọ ibẹ̀ yẹn ló bá lọ ó ja bladọ́run o kíyèsí ètè àjòjì obìnrin ọlọ́run á ṣàánú fún wa ìmọ̀ràn ni mo fẹ́ mú wálé ní kò ń ṣe ìmọ̀ràn ẹ jẹ́ ká kìlọ̀ fún àwọn ọ̀dọ́ wa ká kìlọ̀ fún wọn dáadáa kán má sọ wípé àǹfààní àdúgbò àjọ máa la ni kán má láǹfààní àdúgbò ìfàrẹ́ èròyà ìfànífani lásọyà o àwùf dey spoil belle ẹ bá mi sọ fún wọn ọlọ́run á ṣàánú fún wa nǹkan tí mo mú wálé ní nìyẹn gbogbo nǹkan tí òwò àti èmi ti lè tọwọ́ bọ̀ látẹ̀yìnwá tó lè mú kí ìmọ̀ ète àjòjì ọkùnrin àti àjòjì obìnrin kó ṣẹlẹ̀ wa lórí lénìí ọ̀run ṣíjú àánú wò wá ọ̀run bà gbogbo ìmọ̀ wọn jẹ́ lórúkọ Jésù ọ̀run bàjẹ́ lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà yẹn dáadáa ẹ̀ẹ̀méje ni ká gbàdúrà yẹn gbogbo ohun tí mo ti tọwọ́ bọ̀ tí ìwà tèmi ti tọwọ́ bọ̀ tó lè fi àyè gba àjòjì ọkùnrin àbí àjòjì obìnrin àbí tó ti fi àmì sí mi lára tí àjòjì obìnrin àbí àjòjì ọkùnrin fi ń pọ́n ayé mi lójú Olúwa gbà mí lónìí kó tú mi sílẹ̀ Jésù Olúwa wa àmín olóbùkọ́lá ya kó ìyá ẹ̀yìn rere ìyá ọmọ rere ayé ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yìn ènìyàn rere ètò kò sí mi lẹ́ni anything tẹ́ fẹ́ bá mi sọ 0038 46 42 50 ẹ private chat mi iná ò ní tó wọ́n yín ẹ̀ ní wọ́wọ́ tì ó dàbọ̀.